sórí Solape ọ̀rọ̀ ẹ̀ ò gbá kò gbègbè kò gbá àràbù kò gbá anything sórí ọ̀rọ̀ ẹ̀ is very simple and straightforward. You say, we reply. You give us content, we reply you back. So they mọ̀ pé tiẹ̀ ò kì í dùn àwa, tiwa ló máa ń dùn ìwọ. Because gbogbo irọ́ tó bá pa, we are going to ṣe kíni, we are going to analyze and debunk everything. That is one thing that I promise ẹ lórí. So kò ní ìdí èpè, ó lè máa ṣépè lọ èpè òkú mọ́ anybody. Ìwọ nìkan lè pè òun náà ń dá. Ọ̀rọ̀ ò ní ìdí èpè. Ẹ rí show mi, ṣé mo máa ń ṣépè? That is just it. But òótọ́ ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ yẹn, àwa máa fi máa yí ẹ. Àwa máa gbogbo eléyìí tí ẹ̀gbọ́n ojú abẹ́ sọ yẹn, àpá rẹ̀ ló sọ sí. Àwa máa fi yí ẹ. Tí Iyabo bá wọṣọ kan, you will come outside. Aṣọ tó wọ̀ yìí, wọ́n dà lẹ́nu dùmọ́ta ni. Aṣọ eléyìí, mo yẹ 15,000 náà ń tà. Ṣé pọ́ọ̀sì ló yẹ kó gbé yìí? Ṣé nǹkan ló gbé yìí? Ṣé kinní ló gbé yìí? Gbogbo kinní tó wọ̀ tòkè tilẹ̀ ò máa ju 25,000 lọ. Ẹ má jẹ́ kó mú ìwú yìí. But Iyabo kì í jalè náà. Iyabo kì í, in fact, pó wọṣọ 25,000. Ọ̀rọ̀ ẹ gangan lélẹ́yìí o. In fact, ìyẹn ló jẹ́ ká nífẹ̀ẹ́. Why? Because kò live a fake life. She has the option to go and be borrowing. This woman is friends with Mohabudu. She's friends with Ìyàwó Okoya, Shade Okoya. She could àti gbogbo àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀. She can go to them and be borrow posting. Gbogbo aṣọ Ìyàwó Okoya yẹn, lélẹ̀ tó bá ti wọ̀ kó ń wọṣọ kan lẹ́ẹ̀mejì. Ó lè lọ máa borrow post lọ́dọ̀ wọn. But for the fact that ó lọ ní Ìdùmọ̀tà, ó lọ ń ṣà ní 15,000, stylist ẹ̀ dẹ́ máa fi gbín style tó dáa, nǹkan tó lè afford ló rà. Kò tọrọ ẹ jẹ́ bí tiẹ̀ tó jẹ́ pé jìbìtì ni ìwọ la mọ̀ sí olè lórí social media yìí. Ìwọ ló máa sọ pé wọ́n hàn mí ò tó, máa fi gọ̀ǹgọ̀ fà á tó jalè títí tó lọ jílẹ̀ ìjọba. Mi ò rírú ẹ̀ rí. Kéèyàn jalè títí kó tún lọ jàjọba lólè. Kó tún lọ jílẹ̀ ìjọba kó tún máa tà fáwọn èèyàn níbi tó jalè dé. Iyabo kì í jalè. That one is sure. Ó yá mú jáde. Ibi tó ti kígbe olè mọ́ Iyabo lórí. A máa dé gbogbo kíní tó lọ. Ìdùmọ̀tà tó lọ ṣe fake transfer. Bó ṣe rí yẹn ló ṣe jáde pé èmi rèé o, ẹ gbà mí, adẹ̀gbà bẹ́ẹ̀. Ò bá ìlò bid 5K. We like it like that. At least kò jí. Wọn ò dẹ̀ sọ táyà sí lọ́rùn kan máa kígbe pé ẹ wo ojú olè. Kò live fake life. Ó lọ bend down select ló lọ ń ṣàánú Ìdùmọ̀tà. Bẹ́ẹ̀ ni a rí àmọ́ price ẹ̀ àdẹ̀fẹ́ bẹ́ẹ̀. Kì í ṣèyàn tó máa wọṣọ 10,000 tó máa sọ pé 10 million ló ń raṣọ yìí o. Aṣọ ìtọ́ bá tà ó lè ṣẹ́gun gbogbo ogun Nàìjíríà. Bọ́jẹ̀tì state kan láṣọ tí mo kó sọ́rùn tá àdẹjọ́ mọ̀ láàrin àwọn méjèèjì pé irọ́ ló ń pa. Iyabo kì í live fake life, ìwọ ló máa ń live fake life. Ìwọ ló máa ń live fake life. Ò bá ìgbé pọ́ọ̀sì 2K 1,500 nǹkan tágbára ẹ̀ gbé ló wọ̀. Àdẹ̀ tí lè rí ibi tó ti máa sọ pé Iyabo ó jí mi ní nǹkan, ìwọ nìkan ni tó tún talẹ̀ òṣè fáwọn èèyàn. Ṣé o tiẹ̀ ti kó rìsíìtì wọn jáde àbí ṣé o ti fún wọn lówó wọn padà? Àwọn ilẹ̀ tó gbá àwọn èèyàn tó kígbe pé California kan wà níbi kankan tó ti lọ ṣe arẹ́njí. Madam Fayawọ tó lọ ṣe arẹ́njí pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ yẹn tó ń gbé ilẹ̀ yẹn fún ẹ for like 5 years tó fi mú àwọn èèyàn ní mugun tó ń sanwó tó wórun dànù tó wà lọ́n fún wọn nílẹ̀ nígbẹ̀rígbẹ́. Àbí agbọ́n ti kúyọ̀ ló ti lọ́n fún wọn nílẹ̀ ìsìn. Agbọ́n ti kúyọ̀ sọ́kẹ́ ẹ má lọ ságbọ́n ti kúyọ̀ ibẹ̀ ló ti lọ́n wọ́n tó ká sára tó lè sọ̀rọ̀ owó ti wọgbó no refund. Onítàn bá fẹ́ gbowó wọn padà kán mú báyà wá ó wá sọ ilẹ̀ ìjọba ó wá sọ di pyramid scheme. Solape Iyabo kì í ṣerú ẹ̀. Ó yá lọ mú jáde ibi tí Iyabo ti ń ṣerú ẹ̀ kò lu jìbìtì rí. Kò gbowó olówó kó sọ fún wọn pé imaginary land kan wà níbì kan kò lè ṣerú ẹ̀. Nǹkan tẹ́ bá bá lára ẹ̀ tí ẹ ní aṣọ tẹ́ bá bá lára tẹ́gún ló ń ṣe. Kò máa parọ́ pé òun kàtà wọlé.
aṣọ 33% of ata. Kò máa parọ́ kó máa jírọ́ mọ́lẹ̀ ẹ̀yìn lẹ̀ kálùbọ́sà tẹ̀ ń káta wọnú Èkó. Ó ń pa pẹpẹ irọ́ ọmọbìnrin. Wọ́n ní ìwọ náà tún ní tírélà tó fi ń káta wọlé láì ṣe Dangote. Ò bá tẹ̀ sọ fún wa ojú ká ẹ mọ́ ò bá sọ pé oní rìfàínárì tiẹ̀ ni Sọlápé ojú ló ká ẹ mọ́ ò bá parọ́ fún wa lórí social media pé ìwọ náà ní rìfàínárì tiẹ̀. Tó bá béèrè lọ́jọ́ tèmi lọ́wọ́ gbogbo èèyàn pé iṣẹ́ wo ni Iyabo ń ṣe, actress ni wọ́n ní shortlet apartment o, ó ní lounge o, it's so open, kì í ṣe nǹkan tó ń fi pamọ́, kì í ṣe nǹkan tó ń lọ gbé sínú aginjù kan, kì í ṣe nǹkan tó ń tẹnu náà fi ń jẹran sáwo àti rédíò asọ̀rọ̀mágbèsì kan, it's open. Lounge ẹ̀ wà ń bẹ̀, First Priest lounge, ó wà lẹ́kọ̀ọ́, débẹ̀ kó jókòó bẹ́ẹ̀ kó jẹun. Nǹkan tó ń ṣe is open, she's an influencer, she's this, she's that. It's open, you will see her. But tó bá béèrè lọ́wọ́ ìwọ pé iṣẹ́ wo ló ń ṣe jogun mẹ́ẹ̀, àwọn máa wá pé iṣẹ́ wo gan la ti ń ṣe ń sìn. Àní ó ń ṣe fàyàwọ́, ẹnu ẹ ló kúkú fi sọ wípé ó ti ṣe fàyàwọ́ rí. Ó ti talẹ̀ òṣàrí, ó lè ibi ó lè jìbìtì, kọ́ mú nǹkan mọ́ nǹkan, kọ́ gba nǹkan ní nǹkan. Ibẹ̀ náà ti máa rí ẹ. Kọ́ gba nǹkan oníkan, kọ́ parọ́ fáwọn èèyàn pé ẹ má bọ̀, ẹ má wọ̀rí kíní kan, ẹ má lọ sọ́dọ̀ lágbájá, ọ̀dọ̀ mi ni ẹ wá, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Táwọn èèyàn bá trust ẹ pẹ̀lú owó wọn, ó máa lù wọ́n ní jìbìtì, ó máa lù wọ́n jìbìtì ara, jìbìtì ẹ̀mí, gbogbo ẹ̀ ló máa lù wọ́n, ó tún máa búlì wọ́n lórí owó wọn. Èèyàn tó ralẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fún ní location, kátẹ̀ gbà pé àwọn yẹn náà sọ́dọ̀, ó fẹ́ ralẹ̀, ó ò débẹ̀ kó mójú ẹ̀ lórí ilẹ̀ náà, wọ́n talẹ̀ fún ẹ online. Ẹ kówó lẹ̀, wọ́n ń talẹ̀ fún ẹ online, ọ̀sán kan orúkọ náà sọ pé ìjọba ti gbalẹ̀ hàn. Wọ́n tún ti gbé mi jáde, wọ́n tún ti gbé mi jáde, ẹ tún sì máa kówó yín lẹ̀. Ẹ máa jókòó, wọ́n ṣe kíní kan, wọ́n ṣe kíní, wọ́n ṣe nǹkan kan, ó lè lọ́mọbìnrin já. She want people to be jálẹ́yìn like her. Ó fẹ́ kí Iyabo kó darú èèyàn bíi tòun ni ọmọbìnrin sọ pé no. Èmi ní integrity, people look up to me. Ẹ lè ká Iyabo nídìí rádaràda. Ẹ lè ká Iyabo, kì í ṣe VDM no wà under the fire tó fún di July 31st. Ẹ lè ká Iyabo nídìí rádaràda. Ó yẹ ẹ lọ mú jáde, ẹ lọ ṣe visibility study. Ẹ lè rí kó gbowó olówó kó má dìlìbà. Ẹ lè rí kó ṣe kíní kan, Iyabo fún mi kíní ìmúra kíní kò possible. Gbogbo nǹkan tó ń du Sọlápé lélẹ́yìí wípé kóun má lè rí nǹkan kan gbá mọ́, kóun lè sọ pé Iyabo ṣe nǹkan báyìí, kóun má lè rí nǹkan ẹyọ kan. Iyabo kì í jalè o, Iyabo kì í mú nǹkan oníkan mọ́ tiẹ̀, Iyabo tún kì í gbọ́kọ lọ́kọ gbà. Sọlápé ò rí bí gbogbo àrùn ṣe kún sí ẹ ní ara. Ta ló lọ ní ilé onílé tó lọ sọ ní ilé èèyàn kan dáwóró, tó gba bàbá ń bẹ̀, tó sọ ìyá sí kólóbó, tí ò jẹ́ kí bàbá lọlé for 7 months? Ta ni? Iyabo kì í gbọ́kọ ọlọ́kọ, kì í gbọ́mọ ọlọ́mọ, kò ń sọ ọkọ ọlọ́kọ dárìndín, tó lọ já ọkọ ọlọ́kọ gbà. Olè náà sì nìyẹn. Ìwọ ló ń ṣe fàyàwọ́, ìwọ ló ń talẹ̀ òòṣà, ìwọ náà ló ń jí ọkọ ọlọ́kọ gbé. Olè ajíbolè, ọmọ Sínàtù ajíbolè. Ẹ lè ká Iyabo Òjó nídìí gbogbo rádaràdà yẹn. Ó wà lára nǹkan tó ń ta Lizzy lára pé kí n tó mi rí nǹkan kan tí màá fi tẹ bá wo gbogbo nǹkan tó ń sọ, kò sí nǹkan kan tó ń sọ, ara ẹ̀ gan ló tún drag èèyàn Lizzy. Ara ẹ̀ ló ń drag, kò sí nǹkan kan tó lè sọ pé nǹkan báyìí ni Iyabo ṣe tí mo lè sọ pé Iyabo ṣe kínní. Ìwọ fún ara ẹ̀ gan ló ń confirm. He coming to social media to tell us that aṣọ 10,000, aṣọ 25 ni Iyabo ń lò, kò ní jewelries, kò ní gold, kò ní nǹkan kan. Shows us that she is not living a fake life.
ó tún pọ́nlé gan fún wa ní pé ṣe ti rí o kò ní nǹkan kan o kò ń live fake life bí àwọn tó kù kò lọ yáṣọ o kò lọ sínú ìdùmọ̀tà kó lọ máa jí nǹkan o ó tún jẹ́ kó yé wa nǹkan tó ń jẹ́ kó yé wa nìyẹn nǹkan tó fi ń jẹ́ kó yé wa nìyẹn pé ọmọbìnrin yìí o come on nǹkan tó ń jẹ́ kó yé wa nìyẹn nǹkan tá a understand nìyẹn pé ọmọbìnrin yìí o ọmọ tó dáa ni o ó wá láti léèrè o ẹ wo bó ṣe ṣòkú ìyá ẹ o ó sì ìyá ẹ dáadáa o ó tọ́jú ìyá ìgbà tó wà láyé o kò àbádọ́ ìyá ẹ o ṣebí you used to tell us ìyá ẹ ya wèrè nígbà tó wà láyé Lizzy ìwọ ló máa ń sọ bẹ́ẹ̀ náà pé ìyá Iyabo Ojo ó ya wèrè Iyabo Ojo take care she took care of her mother títí ìyá fi kú wo bí tó tún sí ìyá yẹn sí Solape gbogbo ìgbà tí ìyá ẹ tó sínwín kiri tó ń tọrọ jẹ kiri tó ń fẹsẹ̀ rìn kiri tó di wèrè gidi ìyá tẹ náà ya wèrè ṣèbó lọ́n ṣe fíìmù tó bìkítà tó wẹ̀yìn wò ni ìgbà tí ìyá tún kú tán ṣó mọ ibi tán sì yẹ ẹ̀ sí tọ́mọ̀ sọ kó lọ tọ́ka sí ibi tán sì yẹ ẹ̀ sí lẹ́nìí ṣó mọ bẹ̀ wọ́n tún gbé sàárẹ̀ mọ̀mọ́ wá gbogbo ẹ ti sín bálabàlá ó ti sán ara ti sán pa mọ̀mọ́ mbẹ́ ó tún lọ síbẹ̀ kó lọ túnṣe ojoojúmọ́ ló ń sunkún lórí social media ojoojúmọ́ ló ń sunkún wọ́n gbé sàárẹ̀ mọ́mí ẹ̀ wá o wọ́n gbé bẹ́sà lọ tún sàárẹ̀ mọ̀mọ́ wá lọ tún sàárẹ̀ mọ̀mọ́ ṣe kò sẹ́nibọ̀dì tó máa gbé wá lọ síbẹ̀ lọ tún ṣe ìwọ nǹkan náà ló ń sín òbò kiri olóṣó kọ́ ló ń sín òbò òun pé Ìyábọ̀ lólóṣó ìwọ gangan ló lórí àwọn olóṣó tó ń sín òbò fún ọkùnrin tá ló ń sín òbò fún ọkùnrin tó bá ti dú ẹ káyẹ̀ lè bàjẹ́ síbẹ̀ ìwọ gangan ló lórí olóṣó Sọlápé sórí gbogbo àrùn ara ẹ ló kún sí gbogbo pálapàla tó ń ṣe sórí Ìyábọ̀ nídìí ẹ you see Queen Mother you see Queen Mother nídìí ẹ ìwọ ọmọ játijàti ìkejì ajá ìwọ ọmọ tí ò ní ìran ẹ̀ ìwọ ọmọ tó yẹ pé jìbìtì olè kó máa gba nǹkan oní nǹkan kó máa jágbà kiri kó máa parọ́ ṣẹ́rí nǹkan tí mo wọ̀ yìí diamond tó sì lára ṣẹ́rí kínní táàdẹ̀ mọ̀ pé costume ni Queen Mother will rock her costume nǹkan tó ní ló wọ̀ kò live fake life bíi tiẹ̀ tó jẹ́ pé wàá máa pe costume fún wa ní diamond no tester no certificate nothing wàá máa pe costume fún wa ní diamond Sọlápé ayé ẹ̀ ti ṣe kí ni ayé ẹ̀ ti bàjẹ́ tó o bá mọ̀ ayé ẹ̀ ti ṣe kí ni ayé ẹ̀ ti la basketshi wo ọkọ tó o jágbà náà gbogbo nǹkan náà tó o jágbà náà California tó o tàtàtà owó ẹ̀ kí ló fi ṣe o fi ṣe nǹkan rere ilẹ̀ òòṣà tó lọ gbé ilẹ̀ ìjọba tó lọ gbé tó fi ń scam àwọn èèyàn kí ló fowó ẹ̀ ṣe náà tèpo orí burúkú náà ló fi ṣe ó fi ṣẹjọ́ tán bó ṣe sígbẹ́rẹ́ òbò tó àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ta ló papà já ta ló já lu kíní gbà báyìí láti náà ni láti táyé ẹ̀ náà ò tún ta sọ́sán ṣé o ti rí bó ṣe ń jalè tó ṣe fàyàwọ́ tó lọ jalè inú ìdùmọ̀ta tó ṣe fake transfer ìwọ náà ló tún ṣe fake transfer ayé ọmọdé yìí ti bàjẹ́ ìwọ náà ló ń ṣe fake transfer bó ṣe jalè tó ní ìdùmọ̀ta wọn ò sọ táyà sí ẹ lọ́rùn last wọn ò kí gbé olè lé ẹ lórí wọn ò bọ́ ní kọ́ọ̀bù wọn ò bọ́ dànù pé ó lè ní ẹ tó fọwọ́ bo kámẹ́rà báyìí bó ṣe jà tó ìwọ tó sọ pé Ìyábọ̀ ò ní nǹkan kan ìwọ tó wá lọ ń jalè kiri tó fẹ́ fi oppress báwo láyé ẹ̀ ṣe rí Ìyábọ̀ ò jalè rí kò sólè inú wọn ẹ̀ ó lè sọ pé Ìyábọ̀ ò dolè ìwọ gangan ni ọdọọdún náà ń ṣe anniversary ẹ tó máa gbó nílùú tó máa gba kínní tó máa jó kiri pé ó lè ajíbólè ó lè tó máa ṣe anniversary ẹ lọ́dọọdún Sọlápé pẹ̀lú gbogbo ṣe sáré
sáré orí burúkú tó, wo bí táyé ẹ wá padà sí. Pẹ̀lú bó ṣe jí tó, bó ṣe jágbà tó, bó ṣe fake transfer, bó ṣe fàyàwọ́ tó, bó ṣe lọ jalè ìjọba tó, wo bí táyé ẹ wá. Ṣèbí tẹ́lẹ̀ náà gbé ẹ̀ lámúra má lóde, nísìnyí ò tiẹ̀ lè múra mọ́ táwọn sọ pé ó fẹ́ ròde. Òórùn ni. Ò tiẹ̀ lè wọṣọ gidi gan sọ́rùn ara ẹ mọ́. Wọ́n ti cancel ẹ̀ ní gbogbo bí. Wọ́n ti ṣe kí ni? Wọ́n ti cancel ẹ̀. Kò tiẹ̀ sẹ́ anybody ló. Ta ni? Ṣé ó sì wà láyé ni? Tó bá cancel ẹ̀ gbogbo àwọn tó ń ṣe kíní yẹn. Ṣé kò yẹ kó máa pè pé lágbájá èèyàn wa ni nígbà kan? Kó máa pè ẹ́. Kó máa pè ẹ́. Kò sínú wọn tó pè ẹ́ sí anything. Kò sínú wọn tó pè ẹ́ sí anything. Look at your life. Look at your life. Ìwọ ló wá jókòó. Iyabo, pass tó wọ́ 15k. Afẹ́ bẹ́ẹ̀ kò jí, kò lọ jalè, kò lọ ṣe fake transfer. 15k yẹn, ìrọ̀rùn ló bá dé, ó kà báyìí wà, ó kò lé wọn lọ́wọ́, wọ́n gbé pọ́ọ̀sì fún gbàm. Nǹkan tó ń pè ní good life nìyẹn. Kò dá nǹkan borí, kó lọ máa jí, kó máa jalè kiri, kó máa dá nǹkan borí wọnú ìdùmọ̀ta. Kò dá nǹkan borí. Kò dàbí tiẹ̀. Kò dàbí kíni? Kò dàbí tiẹ̀. Solape. Look at you. O tún pọ́n Iyabo lé ni. Gbogbo nǹkan tó ń sọ ń pa Iyabo yẹn. Ó fi bá wa pọ́n lé ni. O tún pọ́n lé gan pé kò ń live fake life. Nǹkan náà bá fẹ́ gbọ́ náà ni. Ó lè sọ pé Iyabo ń live fake life. Kò live ẹ̀. Because ìwọ fún ara ẹ ló ń analyze gbogbo nǹkan tó ń wọ̀, gbogbo post tó ń gbé, gbogbo aṣọ tó ń wọ̀ pé kì í ṣe designer, kò rówó ra designer, ó lọ rent ilé ni, kò ṣá. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kó rent ẹ̀. Kò jalè. Kò parọ́ kó máa gbénu ilé onílé kó sọ pé ilé òun lélẹ́yìí. No, kò jalè. Kò live fake life. Solape lọ wá ṣẹ̀ṣẹ̀. Tó bá rò pé you can drag Iyabo, ara ẹ ló kàn máa fi ṣẹ̀sìn. Sórí ẹ̀sìn tó ti ń ṣe for the past 6 years. Show stop. Ó sì ń sórí burúkú, ó ń kó orí burúkú mọ́ orí burúkú, orí burúkú mọ́ orí burúkú. Gbogbo ẹ̀ ló ń ṣe papọ̀. Kò lè stop láyéláyé. We cannot love her less. Gbàgbé, kò sí nǹkan tó lè pè wá. She's not like you. She's not kò ń bá yé aláyé jẹ́. Kò ń bá yé àwọn colleagues ẹ̀ jẹ́. Gbogbo ẹ̀ ló kún ara ẹ̀. Ó ń tọ́jú ẹbí, ó ń tọ́jú ara, ó ń tọ́jú gbogbo wọn. Ìwọ ò rí nǹkan kan tọ́jú, àbúrò ẹ̀ kọ́ nìyẹn tó fẹ́ gbé lọ sí kínní. Ìyá ẹ̀ ò ṣe sàárè ẹ̀, àbúrò ẹ̀ ò tọ́jú ẹ̀, wàá máa ṣe fún àwọn ará àta. Ayé ẹ̀ ti bàjẹ́. Solape, ayé ẹ̀ ti ń